الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. عن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال: ذكر عمر بن الخطاب رضي الله تعالى عنه ما أصاب الناس من الدنيا وقال: لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يظل اليوم يلتوي ما يجد من الدقل ما يملأ به بطنه. رواه مسلم. أبدا النعمان أما بشير رضي الله تعالى عنهما وبا ينسي ببات يوما. ذكر عمر بن الخطاب ما أصاب الناس من الدنيا. عمر بن الخطاب رضي الله تعالى عنه وصار جكا báwọn èèyàn ṣe ti dìrọ̀ máa yé, báwọn èèyàn ti dẹni tí òun wáyé máyà ìyẹn láyé Umar bin Khattab radiyallahu ta'ala anhu. Ló dé báyìí gbogbo ayé rẹ̀ máa ń pariwo ní ìsìn ọmọ tí wàá ń ráyé yẹn. Márùn wá ń ṣe wá sí fáwọn èèyàn jọ náà pé laqad ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam. Ṣé dájúdájú mo rí ànábì sallallahu alayhi wa sallam yadhullu al-yawm tí yóò di ìrọ̀lẹ́ ọjọ́ kan, láti àárọ̀ di ìrọ̀lẹ́ ànábì sallallahu alayhi wa sallam yóò dẹ̀ tó jẹ́ pé yaltawi ó máa súnkì. Ànábì sallallahu alayhi wa sallam ó máa súnkì. Ẹ máa rí sáyẹn pé ebi ń pa á. Ma yajidu mina daqali ma yamlahu bihi batnahu. Ma yajidu mina daqali ma yamlahu bihi batnihi. Bí ipa Ànábì sallallahu alayhi wa sallam ń tó máa rí láti jẹ, tí yóò rí tí ó jẹ, òun náà ni àdákọlù wọn ni rọdíhù támùrù dẹ̀bínú tí ó ti di paru. Òun Ànábì sallallahu alayhi wa sallam ó ní yóò rí jẹ láti fi gbé inú ara rẹ̀ dúró sallallahu alayhi wa alihi wa sallama. Ọ̀nà méjìlá nígbà túbọ̀ yẹn. A lè tún máa yẹn, a lè tún ní máa mausul gẹ́gẹ́ mo ṣe tún nísìn, tàbí ká tún ní máa nafi. Ìkẹ́ máa yẹ jídu mí náà dápọ̀ pé Ànábì ò ní rí tí ó pàrùpàrù tó dàbí náà kò ní rí jẹ láti fi ro inú ẹ̀. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ wallahu a'lam, olúwa azhar wal ilmu inda Allah. Rawahu Muslim. Imam Muslim inú sahihu àwọn akọọ́lẹ̀ ẹjẹ́ kakọ́ dìyẹn ọ̀nà ń bọ̀ lórí ẹ̀. Hadith kejì jana Aisha radiyallahu ta'ala anha qalat tuwuffiya Rasulullahi sallallahu alayhi wa sallam. Yàwó Aisha sọ pé Ànábì papòdà láyé tá a wáyé, Ànábì fayé yìí lẹ̀ wa ma fi bayti min shay'in ya'kuluhu dhu kabidin illa shatru sha'irin fi raffin li. Yàwó Aisha radiyallahu ta'ala anha. Orí Ànábì sallallahu alayhi wa sallam fi ayé yìí ilẹ̀ ìgbàtà Ànábì kú, ó ní wa ma fi bayti min shay'. Lọ́jọ́ náà nínú yàrá mi kò sí nǹkankan tó yẹ pé ya'kuluhu dhu kabidin téèyàn kan lè jẹ, dhu kabidin tí èèyàn gbogbo tó máa ń ní ẹ̀dọ̀, èèyàn ni o, ẹran ni o, ràkúnmí ni o, nítorí ó jẹ́
ó lè jẹ illa shatru sha'iri fi raffin li ju awẹ́ yangan kan sha'ir báàlì tán ti sọ ní bíi love awẹ́ rẹ̀ kan lóńtọ̀ lè rí fi raffin li tó wà lórí pípélé nínú yàrá tó ń bẹ lórí pípélé mi nínú yàrá ntẹ́ lè rí jẹ́njọ́ náà nìyẹn lọ́jọ́ tára bí kú ó ní fa akaltu minhu hatta tola alayya ó ní mo wá ń jẹ sá Allahu Akbar ó ní mo ń jẹ sá tó wá lọ fá ó ní fakirtuhu fafaniya ó ní fakirtuhu fafaniya yà okay ṣáírì yẹn wọn ò tí wọn sọ di ló fàfà yẹn gan yẹn sì wà ní ìyẹn fún so yẹn gan yẹn ni mo ń jẹ ìjọ tí mo wá lọ wọ́n pé kí ló kù mẹ sí tẹ tó kù mẹ tó mi jẹ fàfà níyà jọnà ló tán fàkùnà alayhi tó wọ́n gbé yàwó Aisha òun yẹn gan yẹn ni yẹn mọ̀ sí kí ni wọ́n jẹ́ lọ ni lọ karamọ́ọ̀tì nìyẹn tó lọ ẹlẹ́dàá jalla subhana òṣìfọ̀ muttafaqun alayhi Bukhari àti Muslim ó ní àwọn náà gbà wá wọ́n ní shatru sha'irin ay shay'in min sha'ir pé yanga díẹ̀ ìyẹ̀fun yanga díẹ̀ ló wà ní língọ́nà wọ́n ní kama kadha fassarahu Tirmidhi Al-Imam Tirmidhi wọ́n ṣe ṣàlàyé nìyẹn èyí ká tún dé yẹn náà èyí ká ka ọ̀kan ìmọ̀ àtúwọ́ ṣàlàyé papọ̀. Àná Amr ibn al-Haris akhi Juwayriyata bint al-Haris látọ̀dọ̀ Amr ọmọ Haris tó jẹ́ ọmọ ìyá ọkùnrin fún Juwayriya ọmọ Haris Juwayriya bint Haris yẹn jẹ́ kan náà àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam Ummul Mu'minin kan náà àwọn ìyàwó Ànábì Juwayriya radiyallahu ta'ala anha wọ́n ní qala ma taraka Rasulullahi sallallahu alaihi wasallam inda mawtihi dinaran wala dirhaman ní Ànábì kú ẹni tí ó fi dínárì ilẹ̀ owó gold wala dirhama àbò owó silver Ànábì sallallahu alaihi wasallam fi ilẹ̀ wala abdan Ànábì ò fi ẹrú kùnrin ilẹ̀ wala amata Ànábì ò fi ẹrú bìnrin ilẹ̀ wala shay'an Ànábì ò fi nǹkankan lẹ̀ pé àkíní yìí ó ní olóńgbẹ lẹ́yìn kó Ànábì sallallahu alaihi wasallam ó ní illa baghulatahu albayda ju ìbáka rẹ̀ funfun kan lọ alẹ́tì kánà yarukabuha tánàbí máa ń gùn wasilahahu àti nǹkan ìjà rẹ̀ nǹkan ìjà yẹn gan ọwọ́ yahudi kan ló wà náà fi dógò àdámbọ̀ bíi tìyẹn náà wà arúdọ́ ja'alaha li ibni sabili sadaqata àti ilẹ̀ kan tánàbí sallallahu alayhi wa alihi wa sallama tó fi ilẹ̀ fáwọn tó bá rìnrìn àjò pé tó bá rí ń bẹ̀ ká máa fi máa tọ́jú àwọn tó bá rìnrìn àjò tó bá gba Madina kọjá rawahu al-Bukhari àdìsí mẹ́tẹ̀ẹ̀ta ó ṣàlàyé fún wa nípa aishu nabiyyi sallallahu alayhi wa sallam fi hayatihi wa ma kana halu ahlihi ba'da mamatihi sallallahu alaihi wa sallam ó ṣàlàyé fún wa bóun Ànábì sì lùsẹ̀ ní ayé ẹ̀ sallallahu alayhi wa sallam olúwa wa ó tẹ ayé fún Ànábì olúwa àwọn aláìmọ̀ kankan wọn ni Ànábì yẹn ìyá jẹ́kú ni lẹ́gẹ́ ní kò yé yín ni Ànábì jẹ́ zahid ní tó ráyé sáni ó sọ ọ́ lọ́rọ̀ òun ló sọ pé zahad fi dunya yuhibbuka Allah wa zahad fi ma inda an-nas yuhibbuka an-nas ó ló sọ pé kún fi dunya ka annaka ghariba abiri sabil ó ló sọ bẹ́ẹ̀ ó ló sọ pé ayé yìí èmi àtayé yìí àjú òun ojú bí dára ẹ tó gun ẹṣin lọ tó kàn dé abẹ́ igi kan pé kó sáré sinmi díẹ̀ pé kó nǹkan sinmi pé bó àtayé ṣe rí nìyẹn kò wá sọ lásán sallallahu alayhi wa sallam àti àárín inú ìsẹ̀mí ayé ẹ̀
Ànábì sallallahu alaihi wasallam kìí ṣe tí ó sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní bá nínú sẹ̀mí ayé ẹ̀. Olúwa ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir. Ó ní àkọsí ìkọ́sí tó dáa jùlọ ó ń bẹ fún yín lára òjíṣẹ́ Allah. Tíṣà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. So Ànábì wọ́n fún láǹfààní kó gbégbé sí ayé gbẹdẹmukẹ. A sọ fún ní àwọn ìjókòó tó lọ pé the Prophet sallallahu alaihi wasallam was more than an emperor. Ẹgbẹ́ emperor ju president lọ. Emperor is someone controlling an empire. Like the British Empire wà. The British Empire. Ó spread Africa, ó spread India. Emperor nìyẹn. Àwọn emperor of Ethiopia. Sallalahu Saaliheen nǹkan. Àwọn emperors tó ti jẹ́ emperor of Spain. Ànábì ju gbogbo wọn lọ sallallahu alaihi wasallam. Ipò tọ́lọ́run bá gbé sí ó jù bẹ́ẹ̀ lọ. Táwọn àbí bá sọ pé ilẹ̀ tó mọ̀ yìí ò ní ìdí góòdì tírélà kan kílẹ̀ tó sún wá wà dé gbogbo ìlú Islam ó dùn wá. Ìwà Ànábì sallallahu alaihi wasallam ó decide láti gbélé ayé tó simple. It was his decision. Bihadihillahi subhanahu wa ta'ala lahu pẹ̀lú ìtọ́sọ́nà Ọlọ́run bá fún. So that yóò mọ jẹ́ kọ́ fún gbogbo àwọn tá a bá ń bọ̀ lẹ́yìn. Tó ti yé sọ àwọn aláìmọ̀ kan ní ó sọ yìí pé Ànábì wọ́n yẹ kódà ó jẹ gbèsè kú ní ó ṣe kí nìkan kú ní kùṣúnà ni àtàkọ́ṣùfù ni Ànábì fi ráyé sáré sallallahu alayhi wa sallama. Ànábì sallallahu alayhi wa sallam fi ráyé sáré. So as a head of state, what are an head of state tó yẹ tó fẹ́ gbádùn yóò gbádùn yẹn. Yóò múlẹ̀ ayé bí n ti sallallahu alayhi wa sallam. So that wá sí ó fi dùn ún sọ lónìí. Torí pé ọ̀gọ̀rọ̀ àwọn tí tájọ́ méje ní ọ̀gọ̀rọ̀ wa aláìní lọ̀gọ̀rọ̀ wa. Àwọn tí wọ́n jẹ́ olówó wọ́n kéré sáwà tí a kì í solówó. Èèyàn mélòó ló ra mọ́tò, èèyàn mélòó ló kọ́lé, èèyàn mélòó ló ra ilẹ̀, èèyàn mélòó ló ra kẹ̀kẹ́. Tábìlì wa ra mọ́tò ní àárín mọ́ sáré kìtìkìtì mọ́tò ní bus stop àárín mọ́ sáré kìtìkìtì. Ẹ lọ́wọ́ àwọn terminals mélòó sí mọ́tò tó fẹ́ wọ mọ́tò travel. Ẹ lọ́wọ́ ìyàwó èèyàn tó ń yálé gbé tó ń wálé kiri ẹ dákun afẹ́ rẹ́ǹtì ilé afẹ́ àwa tá à ní lápọ̀ jù. So a nídìí ẹnìkan tó mọ jẹ́ standard pé ẹ máa fi eléyìí tutù ẹ̀mí yín pé tọ̀ Ànábì Ọlọ́run bá gan fún ẹ gan òun gan òṣèké ni òun gan ó decide láti mọ́ ni ó decide ni o nínú kádàrá Ọlọ́run bá ó decide pé ọ̀rọ̀ ayé sá sallallahu alaihi wasallam so that yóò fi lè jẹ́kọ̀ọ́ fáwọn tá a pọ̀ tá a ní. Wọ́n sọ pé Ànábì mansion ló gbé sallallahu alaihi wasallam. Ànábì gbogbo ọ̀rọ̀ yẹn pọ̀ fún wáàsí òní dùn ún sọ fún gbogbo àwa tá a pọ̀ tá a ní lónìí. Àwọn tá a sì pọ̀ tá a ní yẹn àwa gangan ní ruhudin àwa nẹ̀mí ẹ̀sìn. Torí pé àwọn tí wọ́n ní tán kéré yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò rẹ́dì fẹ́ sìn. Àwọn olówó díẹ̀ báyìí ní máa ń ṣẹ̀sìn tọ́lọ́ wọn fẹ́ ṣàánú. Àwọn olówó díẹ̀ ló máa ń ṣẹ̀sìn. Àwọn aláìní tán pọ̀ yẹn àwọn gangan lẹ́ẹ̀mọ́ bá wọn sálá sílẹ̀ so wọ́n ní the standard fún wọn wọ́n ní the exemplar fún wọn exemplar yẹn náà sì ní ta ni o Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lágbájá tó wà dàgbé nǹkan ṣe fún ọ Ànábì rẹ̀ gangan fúnra lára rẹ̀ gan láyé tó wà gan ó gbé ògbégbèsè ayé gbẹdẹmukẹ sálàyé yẹn ti yé simple hikma tó wà bẹ́ẹ̀ nìyẹn hikma tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ẹ̀kọ́ náà dẹ̀ ní fáwọn olówó náà rí pé ìwọ́n tó jẹ́ olówó lọ rántí o Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó yẹ pé tó bá fẹ́ ní owó ní ó lówó ju ọ lọ ẹ̀kọ́ tún yẹ fẹ́ ló fọlọ́wọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó yẹ pé tó bá fẹ́ ní owó yóò ní owó ju ọ lọ ó decide láti má ní owó gbogbo tó ní ó lọ sójú ọ̀nà náà bá ó
olówó sọ́ra rẹ̀ o. So ìsẹ̀mí ayé Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ ẹ̀kọ́ fáwọn aláìní ó sì jẹ́ ẹ̀kọ́ fáwọn olówó náà. Wọ́n balance ara wọn. Balance ara wọn. So laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allah aya yẹn masha Allah Allah Olúwa wa àfún náà jalla subhana Olúwa tó mọ̀ pé aláìní ló máa pọ̀ jù àwọn aláìní ló máa pọ̀ jù ìbára wọn poor people they are too many. Má bínú má ṣe má dàrẹ̀ láàmú alábì tọ́lọ̀ rán sí ọ̀gá yìí dẹ̀ tó lọ lákọ̀ọ́kọ́ ọgọ́ àwọn anábì tó lu ẹ̀dẹ́dà ránṣẹ́ wọ́n sì jẹ́ aláìní nìyẹn ẹ̀yin sáwọn ọmọdé àwọn Jesus Christ aláìní ló bá ta alábì ẹ̀yin sá kí ló náà Yahya ọmọ Zakaria aláìní ni Zakaria gẹ́gẹ́ fún ẹ̀ aláìní ni alábì Musa gan alayhi salatu wa salam wọ́n ròyìn ẹ̀ polówó ni àbúsọ́lò yìí alábì Musa polówó ni nínú Kùránì wọ́n ròyìn alábì Musa lólówó nínú àtàwọ̀rọ̀ wọn náà wọ́n ròyìn ẹ̀ polówó ni àwọn ànábì tí wọ́n jẹ́ ọba tó lówó àwọn Sulaiman Dawud tó ti Sulaiman Dawud wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ wọn fi sin lọ́hùn Sulaiman fọ́rọ̀ rẹ̀ sin lọ́hùn Dawud fi skílẹ̀ ká lè rọ irin ó fi ṣe kí ni ó fi sin lọ́hùn ṣùgbọ́n bọ̀ àwọn ànábì Ọlọ́run tó kù ànábì Ibrahim ní ànábì Lutu ní ànábì Nuhu ní gbogbo bá kí wọ́n fi ròyìn wọn aláìní ní gbogbo wọn. Àwọn tó sì jogún àwọn ànábì Ọlọ́run àwọn onímímọ̀ mọ́mọ́ Ahmad aláìní ló pọ̀ jù ní wọn arólówó ní wọn torí bí irú Imam Malik olówó ní àwa Imam Malik mashallah rajulun gani Abdullah bono Mubarak rajulun gani àti desmonu Saad al-Masri rajulun gani ṣùgbọ́n bọ́ àwọn tó kú aláìní ni wọn subhanallah ya ibn Ma'in kílẹ̀ sọ yìí ó ní owó irúgbọ́n Muhammad lélẹ̀ lọ́dí rahimahullahu ta'ala àwọn ọba àlùmà tí wọ́n padà gbà fún wọ́n fẹ́ gbé owó fún kó mọ gbádùn ayé wọn ní mi ò fẹ́ owó yín ìkúlẹ̀ dẹ́dà kí ó bá wa sàṣàlátù tó pọ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ò ní tó bá ti rántí pé ànábì rẹ̀ gangan tó gbé ìgbésí ayé tó simple ni Allahumma ij'al rizqa ali Muhammadin kùtà Olúwa ṣe àrísìkí ara ali Muhammad ní kùtì àwọn ẹ̀wà ìṣàlélẹ̀ lẹ́yìn wọ́n rẹ̀ yìí owó padà dé jaburata aṣọ ìtàbù rẹ̀ wá fún wa tíbi pápápápá ní Mọ̀dínà ó padà di amir ó padà di gọ́ọ̀nà ní Mọ̀dínà àbúrò rẹ̀ di gọ́ọ̀nà ó lè nǹkan lè rí bákan níbẹ̀rẹ̀ ọ̀pọ̀ tá a bá ṣe sùúrù yóò padà sí kí ni yóò padà dá abúlé lẹ́dà kó fẹ̀ sí kó fi rọ̀ wá lọ́rùn ó dẹ̀ fúrẹ́ ìṣẹ́ ọjọ́ àti pàwọn èèyàn látàkà kò sí ẹlòmí nítorí kò sí ló fẹ̀ sílẹ̀ ìtọ́lọ̀ bá sì ló jẹ ó bá sá lọ àárín àwọn Hindu India kó sá lọ àárín àwọn Hindu ó fẹ́ lo Hindu yẹ́kẹ̀tẹ̀ wà owó tó lọ sí India níbi tí pọ́pá ti pọ̀ jù ní ayé yìí India ni wọ́n tòsí ju pẹ́wù lọ kékeré ti Nàìjíríà wáyé India wọ́n tòsí ju pẹ́wù lọ. káwọn abẹ́ lọ́wọ́ abẹ́lẹ́ dẹ́dà kí ó ṣàdúgbò wa sallallahu ala nabiyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.